ẹ wá wo Jésù Olúwa olóore, ẹ wá wo Olùgbàlà ọba tó sáyé mi di rere. Ilé mi yóò ṣe o láti ka oore rẹ, fún mi lágbára kí n lè sì ọdọ́pin. Láìsí rẹ o ọ̀tá yìí bá yọ̀ mí, mo ṣáàdìyàn bàbá ṣe báyìí fún ààbò tó dájú. Ẹ wá wo Jésù Olúwa olóore, ẹ wá wo Olùgbàlà ọba tó pèsè fún wa ẹni olóore. Máa ròyìn rẹ, máa ròyìn rẹ, máa rò fáráyé. Jésù máa ròyìn rẹ, máa ròyìn rẹ, máa rò fáráyé. Máa ròyìn Jésù Kristi fárí gbọ́, máa rò fáráyé. Ẹ bá mi jíjó ọpẹ́ mi o, ẹ wá bá mi jíjó ọpẹ́ mi o, torí pé èṣù ò máa gbòógó lórí ayé mi. Ẹ bá mi jíjó ọpẹ́ mi ro. I am singing a new song today. I am singing a new song today. Oh, what man no man can do, Jesus do am for my life. I am singing a new song today. Ẹ bá mi yìn Olúwa, hallelujah. Ẹni bá mọ̀ rẹ Jésù kó bá mi gbéga. Ẹ bá mi yìn Olúwa, hallelujah. Jẹ̀dá. Ẹni bá mọ̀ rẹ Jésù kó bá mi gbéga. Ẹni bá mọ̀ rẹ kó gbé bàbá ga. Ẹni bá mọ̀ rẹ kó bá mi gbéga. Ẹ bá mi yìn Olúwa, hallelujah. Ṣùgbọ́n ẹ̀yin bá mọ̀ rẹ Jésù kó bá mi gbéga. Ẹ bá mi yìn lógo, yìn Olúwa. Ẹ bá mi yìn Olúwa, yìn Olúwa. Nítorí àánú rẹ̀ dúró lórí ilé mi gbogbo, ó dá gbogbo wá sí, ó sọ wá dọmọ ìgbàlà, yìn Olúwa. Ó dáná ìjọ ọpẹ́ rẹ̀ dá, ìjọ ọpẹ́ mi rèé, hallelujah. Mo rí ọjọ́ tó kẹ́yìn ní oṣù June 2026 ni mo ṣe ń jó. Ẹni ọpẹ́ rẹ̀ dá, ẹni ọpẹ́ mi rèé, ọ̀yàyà ọpẹ́ rẹ̀ dá, ọ̀yàyà ọpẹ́ mi rèé, ìjọ ọpẹ́ mi rèé, òun ò fi gbólú. A ní ìjọ ọpẹ́ mi rèé. Ẹ wá bá mi gbé gba ọpẹ́ o, fọba ògo, nítorí pé èmi lẹni táyé ti rò wípé kò lè dá nǹkan rẹ̀ ṣe, ṣùgbọ́n mo rí àánú rẹ̀ gbà. Olúwarùn ló bá mi ṣe pariwo, Olúwarùn ló bá mi ṣe, Olúwarùn ló bá mi ṣe, Olúwarùn ló ṣe yàrí o, Olúwarùn ló bá mi ṣe. Nítorí pé èmi lẹ́ni táyé ti rò wípé kò lè dá nǹkan rẹ̀ ṣe, ṣùgbọ́n mo rí àánú rẹ̀ gbà. Olúwarùn ìmọ̀ bá mi ra bàbá fọ́ ọba ògo, ọba tẹ́rẹ̀rẹ̀ ó tẹ́rẹ̀rẹ̀ rẹ̀rẹ̀ kárí ayé, ọba àwọn ọba, ọba àwọn olúwa olúwa ìjẹ̀dá, ọlọ́run àwọn ọlọ́run, ògo yẹ ọ́, ògo yẹ ọ́, ògo 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 ìjẹ̀dá, ọlá 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 ọlá. Mo bẹ̀rẹ̀ mọ́lẹ̀ mo gbé já, mo wá fi jó jíjó mi gbé ga, mo fèrè rírí mi. Mo forí balẹ̀ fún Olúwa ọba àwọn ọba ní, mo forí balẹ̀ fún Olúwa ọba àwọn ọba. Ṣé báyìí? I have a cellular, I have a GSM, wetin you go do? I go telephone to Jesus, I go telephone to Father, I go telephone to Jesus, I go telephone. Wetin you go say? Hello, Elédùmarè o, how are you? Ẹ̀yin ogun ọ̀run. Ó dáná àwọn ogun ọ̀run, wọ́n kálẹ̀ Èlíyà sí bàbá. So ilẹ̀ ṣì ń kọ́, mò ń kálẹ̀ Èlíyà sí bàbá. Èmi ò máa dédéke, ọpẹ́ ló ń jẹ rẹ Olúwa. Mi ò dédéke, ọpẹ́ ló ń jẹ rẹ Olúwa. Olúwa, Olúwa, Tóyìn dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Olúwa, Olúwa, Olúwa Tóyìn dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o. Bọ̀mọ̀ pé wá bọ̀mọ̀ yìí wá o. Gbọ̀pẹ́ Olùgbàlà, gbọ̀pẹ́ sà. Gbọ̀pẹ́ wa, báyìí wá, gbọ̀pẹ́ wa, báyìí wá, gbọ̀pẹ́ wa, báyìí wá. Ẹni Olúwa ṣe lóore o, tó nà wá sókè. Ó ṣe mí o, ó ṣe mí o. Mo dúpẹ́ lọ́wọ́ Jésù Olùgbàlà. Hallelujah, mo mọ̀ ọpẹ́ wa. Ènìyàn ló kọ́lé alájà mẹ́fà tó jáde láyé. Mo dúpẹ́ lọ́wọ́ Jésù Olùgbàlà. Àwòye Olúwa mà ṣe wò, àwòye ìbá mi mà ṣe wò. Ayọ̀ oníyọ̀rẹ́, ayọ̀ ìjẹ̀dá, ayọ̀ màjọ́, ayọ̀ oníyọ̀rẹ́,
ayé oníyọ̀rẹ́ ẹ ṣé yéyéyé ẹ ṣé hallelujah Jésù ni bàbá kò sí bójúbójú o aṣọ ìkélé fàya ó ti fàya aṣọ ìkélé ẹ wo Jésù nínú ayé mi o ẹ wo Jésù nínú iṣẹ́ mi ẹ wo Jésù nínú ayé mi ó ń gbọ́ àdúrà mi ó ti bá mi ṣe tèmi ogun ọ̀run o ẹ sọ̀kalẹ̀ wá ohun bó bá wí ni ẹ máa wí èyí tí mi ò wí ẹ gbọ́dọ̀ sọ bí ẹ bá gbọ́ mímọ́ bí ẹ bá ń gbọ́ ògo ẹ má yà sọ̀tún ẹ má yà sí ilé Jésù ni ẹ máa lọ mo ní bàbá tó gbójúlé alágbàwí mi ní Jésù Kristi o ní Jésù Kristi bàbá tó ti bàbá ogun oṣù máa wọ́ wọ́mú nínú ayé mi àti ogun oṣù wọlé ni ó bá oṣù yìí lọ ogun ọ̀tá mi kò gbọ́dọ̀ fọ́hùn torí mo ní bàbá máa gbọ́ mo ní bàbá tó gbójúlé alágbàwí mi ní Jésù Kristi o ní Jésù Kristi bàbá tó ti bàbá Olúwa èmi náà dúpẹ́ lọ́wọ́ rẹ Olúwa èmi náà dúpẹ́ lọ́wọ́ rẹ o hallelujah àwọn ọ̀run gba ọpẹ́ mi àti ẹ lónìí gbogbo èrè tó kù ní oṣù yìí ó máa tẹ̀ mí lọ́wọ́ sọ pé ó máa tẹ̀ mí lọ́wọ́ ó máa tẹ̀wọ́ náà lọ́wọ́ July tá à ń lọ yìí oṣù àṣepé ni Ọlọ́run máa ṣe gbogbo tí ń ṣe tèmi tiẹ̀ láṣepé lórúkọ Jésù àmín.